بسم الله والحمد لله والصلاة والسلام على عباده الذين اصطفى. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ẹni t'Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jùlọ tó rán sí gbogbo ayé. Àánú Ọlọ́run ní fi àwa àti yín lẹ̀. Ọba tó ṣẹ́ wa kù lórí jẹ́ Mùsùlùmí lénìí, Ọlọ́run já máa bẹ lórí jẹ́ Mùsùlùmí, jẹ́ á tán lórí jẹ́ Mùsùlùmí, gbé wa dìde ní jẹ́ Mùsùlùmí, ṣe wá ní ọmọ àlìjánà. Àkíyèsí lélẹ́yìí fún gbogbo àwa Mùsùlùmí, bẹ́ẹ̀ sì ni kó máa jẹ́ àkíyèsí fún gbogbo àwọn Kírísítẹ̀nì náà. Kí kálukú ní fura. Ká fura lórí ọ̀rọ̀ bàbá tí wọ́n ń pè ní Pastor Mathew Oyewole. Èmi ti nípinnu pé mi ò ní sọ nǹkan kan nípa bàbá yìí láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí ọ̀rọ̀ bàbá yìí ti ń já ìràn yìí pé bàbá yìí ti tún Islam lẹ̀ yányán, ó ti padà di Christian. Àmọ́ interview bàbá yìí kan àti ọkùnrin kan tí mo padà wá wò, ìyẹn ló fún mi láǹfààní pé ká pera wa sákìyèsí, ká nífọ̀ra lórí ọ̀rọ̀ bàbá yìí. Lórí péèjì kan ni mo ti wo interview yẹn. Péèjì náà ni wọ́n pe péèjì náà ní Fat Okodoro. Fat Okodoro. Ká fura lórí ọ̀rọ̀ bàbá yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìgbà tí wọ́n interview bàbá yìí, ọ̀pọ̀lọpọ̀ wọ́n share program wọn yẹn gan, torí pé inú ọ̀pọ̀lọpọ̀ àwọn Kírísítẹ̀nì ń dùn wípé bàbá yìí ti tún padà sínú ìmọ́lẹ̀ padà. Ìyẹn ló fẹ́ jẹ́ kí mi ó pè yín sákìyèsí wípé bàbá yìí ò fìgbà kan kúrò nínú òkùnkùn tẹ́lẹ̀. Ọjọ́ bẹ́ẹ̀ lójú yín ni pé tájẹ́tì bàbá yìí tó fi lóun di Mùsùlùmí ó nìkan ló mọ̀. Àmọ́ àwa èèyàn ti wà ní pé níbi ìṣesí, níbi ìsọ̀rọ̀, ká fura. Ká sì pe àwọn Christian sí àkíyèsí, àwọn tí wọ́n tún ó rọjú ju àwọn ẹlẹ́bọ pọ́nbélé lọ. Káfìrí làwọn náà o. Káfìrí làwọn náà o. Bí èèyàn bá ti jẹ́ Mùsùlùmí, káfìrí ni. Àmọ́ ká pè wọ́n sákíyèsí torí pé àwọn láǹfààní kan lábẹ́ ìlú tó bá jẹ́ pé Islam ní ń darí ẹ̀. Ẹ̀mí pàwọn lè máa san jísíà lábẹ́ ìwálàáfíà, ká máa wá gbàbẹ̀ pé wọ́n sí ẹ̀sìn Islam. Èyí tí àwọn abọ̀rìṣà pọ́nbélé ò láǹfààní ẹ̀, àmọ́ káfìrí làwọn náà. Bọ́pọ̀lọpọ̀ sí wá ń dunnú pé bàbá yìí ti tún di Christian padà. Bàbá yìí ò fìgbà kan gbogbo ohun tó ṣe nínú Islam, torí níbi interview yìí táwọn náà ń pera wọn ní Christian, táwọn bá ń rí pé ìwà àwọn ti tún gbé ẹja ńlá kọ́ ẹja yín náà ní tẹ́lẹ̀. Ẹja yín náà ní tẹ́lẹ̀. Islam ẹ̀sìn àlàáfíà ni, kìí ṣẹ̀sìn jàgídíjàgan. Gẹ́gẹ́ bọ́lọ́run tí kí àwa Mùsùlùmí nílò a'udhu billahi minash shaitonir rajim. La ikraha fid din qad tabayyana rushdu minal ghayyi. Ọlọ́run ní kò sí ìmúni tipá, ìjẹnipa ní túláàsì láti fi ṣẹ̀sìn Islam, kò sí o. Ìmọ̀nà ti hàn, bẹ́ẹ̀ sì ni ìṣìnà náà ti hàn. Ẹni tọ́lọ́run bá fẹ́ nílò ni ó di Mùsùlùmí. Nípìnlẹ̀ bàbá yìí, níbi interview bàbá yìí, ẹ̀yin náà bi léèrè pé kí ló mú di Mùsùlùmí gan. Èèyàn tí ọjọ́ orí ẹ̀ ti wà ní 74 years báyìí. Bàbá yìí wá láwọn, ẹ̀yin náà kọ́ níbi tọ́pìkì yín, bí right up yín, pé 27 years ni bàbá yìí fi ṣe Islam. Ìyẹn ni pé ńgbà tí bàbá yìí age ẹ̀ wà ní 47 years ló di Mùsùlùmí. Sẹ́ni pé ó ti kọjá ẹni tí ọmọ ti ń ṣe. Níbi interview yín lọ́rọ̀ bàbá yìí tí wá clear sí mi. Máìkì fún mi ìkan yìí ti kú sá. Okay. Níbi interview yín lọ́rọ̀ bàbá yìí tí wá clear sí mi. Ẹ ń bi bàbá yìí léèrè pé báwo ló ṣe di Mùsùlùmí níbẹ̀rẹ̀. Bàbá wí yẹn. Ẹ̀yin náà ń bọ̀. Mo try, mo gbìyànjú. Lẹ́tà wá
padà. Mo gbìyànjú láti lè download fídíò yìí lórí péjì yìí, gbogbo ọ̀nà tí mo tẹ́yàn máa fi download fídíò ni mo san, mi mọ̀ bí wọ́n ti ṣe. Ìyẹn ló jẹ́ kí n lè, àmọ́ láàrin ká kọ́kọ́ gbọ́ eléyìí báyìí. Gba ìbáwí bàbá wí yẹn. Ìbẹ̀rẹ̀ bàbá yìí ni pé ṣọ́ọ̀ṣì tó ń wà tẹ́lẹ̀, òun gbádùn gan o, òun kó wọn jẹ, òun sowó wọn báṣubàṣu. Ẹni yìí wá ń béèrè pé ṣé wá dúró bàbá wí, àìmáfẹ́ dúró bàbá wí, ó lòun bàbá wí dí àmọ́ nítorí ó fẹ́ kó dùn wọ́n, ó fẹ́ bà wọ́n nínú jẹ́ torí pé gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ nígbà yẹn kò yẹ kí wọ́n tẹ̀ fìyà jẹ wọn rárá. Láti lè múnú bí wọn, ìyẹn bí ó kọ̀ǹfàtì sí mùsùlùmí gbà yẹn. Ẹ̀yin náà gbọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí arákùnrin yìí ń bi bàbá yìí léèrè. Ìbáwí bàbá wí yẹn ṣùgbọ́n padà. Later mo wá padà. That was about 2 years back. Mo wá padà. Mo kàn tó wọ́n náà. Mo tó kúrò. Mo wá lọ join Seventh-day Adventist Church. Seventh-day Adventist Church mo wá join, mo wá kàwé kan. Bàbá mi sọ ó ní ìwé àmọ́ àná. Letter kill it. Oh yeah, letter kill it. Letter kill it. Mo sọ fún àwọn look, if you want to read books. Ẹ já sọ̀rọ̀ o. Sẹ́yìn náà ń gbọ́ o. Ìgbà tó lòun sowó wọn báṣubàṣu, òun gbádùn gan o, nítorí pé gbogbo owó ìdámẹ́wàá owó ní dé sí tó bá wù ló lè ná ń bẹ̀. Ẹni wá ń bi léèrè pé ṣé ẹ padà wá dúró bàbá wí ní bàbá yìí sá dọ̀rọ̀ irú. Ó wá ní àmọ́ tó mú di muslim gbà yẹn ni pé òun kàwé kan, sáwọn pé kìí sí pé ẹnìkan ló fi gbọ́n alẹ̀ mọ́, ẹnìkan ò fi kùn mọ́ dẹ́rùbà, ẹ máa gbọ́ lọ. Ìwé tí mo kà, Islam Reconsidered. Islam Reconsidered ló ń kà. Ní táìtù ẹ̀, ìkan nínú àwọn òyìnbó wọn ló ṣe. Mo gbàgbé orúkọ ẹ̀. I read the book. Ìwé yẹn. Okay, kí lẹ́yìn àwọn kó àmà aṣọ ẹ̀kọ́ síbi sí. Discipline or no discipline kìnnìkan. Má lọ kún òòrè gbé lọ. Mẹ́wàá ó lọ. Àti ìwò mọ́. Ẹ̀yin tẹ fẹ́ jayé tẹ́lẹ̀. Èmi tí mo ti fẹ́ jayé. Ẹ wá ṣe wá dábì lọ́wọ́ kọ́ láti mẹ́rin. Mo ṣe if Islam is reconsidered, let me go. Kìrìsìtẹ́nì ló sì kọ ìwé yìí. Bí mo ṣe di Mùsùlùmí nù. Ẹja láre. Wọ́n wé. And ẹjọ́ Bíbélì wí pé. Bàbá yìí ní ìwé ló ń kà tó ń fi di Mùsùlùmí nígbà yẹn. Ó ní bóun ṣe wá di Mùsùlùmí báyìí, gbogbo àwọn Mùsùlùmí wá tẹ́wọ́ gbà pé ìwọ ńlá lẹja àwọn gbé yìí. Ìwọ ńlá ni ẹja àwọn gbé yìí. Tá a bá wò ó, kéèyàn jẹ́ pásítọ̀ bóyá ó ti lóko lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ kó wá lóun di Mùsùlùmí. Òun náà sọ pé òun gbádùn ń bẹ̀ tẹ́lẹ̀ o, kó wá di Mùsùlùmí káwọn èèyàn wá tẹ́wọ́ gbà. Báwo pé ìyà òsì ló bá ń bẹ̀rù tó fi lọ́wọ́ fẹ́ ní sí Islam. Àwọn ní nínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa ni pé gbogbo ohun téèyàn bá ní kí wọ́n fi ní láti lè jẹ́ pé ẹ̀mí rẹ̀ ó fi ọ̀rọ̀ fẹ́ sìn bóyá wọ́n gbalé fún wọn. Torí àkíyèsí yìí tó fi lọ pé àwa mùsùlùmí náà ká fura. Àwọn mùsùlùmí míì padà ń kọ́mẹ́ǹtì, wọ́n pósì ẹ̀yin alùsùnà ẹ ti lé bàbá yìí padà sínú kírísítẹ́nì ẹ̀ padà. Ẹlòmíì mátàmátàmà. Torí pé bàbá yìí pẹ̀lú àwọn arọ́ kan ní irọ́ tó lágbá, ó nígbà tó ń di mùsùlùmí gbà yẹn, àwọn àfáà kan ya fọ́tò òun, wọ́n fẹ́ fowókọ̀ òun gba owó ní Saudi. Ó wá ní bìlífù pé wọ́n sì gba owó yẹn. Àwọn tó wá ní kí ni proof tó fi mọ̀ pé àwọn gbowó, mẹ́fídẹ́ǹsì wà. Kò rí léyìí o, ọ̀ràn ńlá lọ́dá yẹn o. Mo bẹ̀ lọ́wọ́ bá láàánú kó jẹ́ kẹ́mi àwọn ẹni yìí ó lè dìde ká gbé àbá yìí lọ ilé ẹjọ́. Ó ń bìlífù pé bóyá àwọn ẹni yìí ní kò sówó kankan. Torí mi náà wo fídíò àwọn bàbá tí takò ọ̀rọ̀ yìí sí. Àwọn oní Súfì mi, àwọn padà àwọn alùsùnà náà lè lọ tó bá wọn bìlífù pé gbogbo onísùnà tí bá ti sọ pé táwọn ń ṣe ọ̀dà
gbogbo ọ̀nà táwọn lè máa fi rówó tọ́jọ́ náà ìṣẹ́bọ pẹ̀lú ẹ̀sìn àwọn onísùnà yẹn ń gbowó ní Saudi ló jẹ́ ká máa dí àwọn lọ́wọ́. Àwọn náà wá gbà yí pé ìgbà tí pásítọ̀ ìfilé sọ pé àwọn kan já òun lólè wọ́n forúkọ ń gbowó, àwọn náà fi ń lọ bẹ̀. Ẹ wá rò pé bóyá àbáwọn náà lódodo lọ́wọ́ ni àwọn máa ń táwọn ń jà fún. Bàbá yìí ẹ rí pé ìpìlẹ̀ rẹ̀ tó fi lóun di mùsùlùmí ìbọn kọ́lẹ̀ nìkan yọ sí, torí pé Al-Qur'ani ẹ lọ nínú Suratu Yunus àyà 99 kọ́ nínú Suratu Yunus bóyá Quran 10 lẹ́yìn máa ń pè fast àbí Quran 10 bóyá fast 99 àbí ọ̀rọ̀ Ọlọ́run ní walau sha'a rabbuka lahamana man fil ardi kulluhum jami'a. Ọlọ́run ní tó bá wù mí ni gbogbo èèyàn tí ń bẹ lórílẹ̀ ayé ni ó bá nígbàgbọ́ pẹ̀lú èmi Ọlọ́run, gbogbo tí ń bẹ lórílẹ̀ ayé ni ó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́. Afa anta tukri'un nasa hatta yakunu mu'minin. Ọlọ́run ní Ànábì àbọ̀ fẹ́ máa jà àwọn èèyàn ń pa, ó fẹ́ mú wọn túláàsì kí wọ́n di mùsùlùmí ni. Wa ma kana li nafsi an tu'mina illa bi iznillah. Ọlọ́run ní kò sí fún ẹ̀mí kan o, ẹnìkan ò ní gbà sílámù àfẹni tó lè mímí Ọlọ́run bá yọ̀ǹda fún, torí àánú ni, àánú làwa náà rí gbà. Òsì tẹ́lòmí ń ṣe tí ó mọ̀ pé lẹ́sìn àwọn kan mọ̀ wò pé àánú làwa rí gbà, dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wa yaj'alu rijsa 'ala alladhina la ya'qilun. Ọlọ́run lémi Ọlọ́run a ti fi ìjìyà lélẹ̀ fáwọn tí ó bá ṣe làákàyè lórí ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n rí sínsìn Islam pé òun lẹ̀sìn kan ṣoṣo tọ́lọ́run ọba ó gbà wọ ẹ̀sìn tí ń pe gbogbo èèyàn síbi pé ẹ̀sìn lọ́run lọ́kàn ọ̀kan ṣoṣo ni, òbí mẹ́nìkan òbí ẹ má lọ nǹkan kan mọ́. Eléyìí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbà tí n ta fi wọ̀n yẹn wá ń lọ síwájú, ẹni yìí padà wá tún bi bàbá yìí pé ẹ̀yin náà gbọ́. Òun náà ní pé ó dáa kí n tó sọ pé báwo lè ṣe wá di ẹni ìgbàlá padà máa fi bẹ̀rẹ̀ náà máa padà sílẹ̀, ṣùgbọ́n wá fẹ́ bèrè nínú àwọn fọ́nrán yẹn nígbà tó ń ṣe àwọn fọ́nrán yẹn ẹ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ kan àwọn ìbéèrè ìlú ara bíi èyí tí mo fẹ́ kẹ́ ẹ máa ṣẹlẹ́rìí àwọn báwo ló ṣe rí bẹ́ẹ̀ ẹni pé ẹ lọ sí advanced Bible school ṣé lóòótọ́ lè lọ sí advanced Bible school ní ìgbọ́ ẹ tó sọ lẹ́ẹ̀kan sí. Kò sí ní tó jọ o ní Bible college advanced Bible college níbi tí àṣírí tó sodo sí ibi tí àṣírí tó pin sí ibi tí àṣírí wà gángan ibi tí original Bible wà ibi tẹ́ ẹ̀ ti lè rí àwọn bíbélì ìrọ̀ tẹ́ ẹ̀ lè bá bẹ́ẹ̀ ibi tó jẹ́ pé bíbélì ẹ̀ ń lò original. Nígbà tá a lọ rẹ̀ tọ́lọ́run ní èmi ó débẹ̀ Ọlọ́run ọba olùkọ́ lọ́wọ́ rẹ o. I am confessing now. Sẹ́yìn náà ń gbọ́. Kò sí tó lọ pé mo lọ rí kìnnìkan ìrọ̀ àhún ni. Subhanallah. Àrùn ni. Kò sí tó jọ o. Ẹ̀sùn Kò sí tó jọ o. tẹ́ ẹ sọ fún wa náà ni pé Kò sí tó jọ. kò sí tó jọ Kò sí tó jọ. ìwọ tí wọ́n ti fi rọ̀rọ̀ ìtọ̀jẹ nílé ṣó ti gbọ́ báyìí. Kò sí tó Kò jọ. sí tó jọ wọn láwọn lọ sí advanced Bible school abalajọ tí brako ilé fi pè yín gbà yẹn tí èmi náà béèrè nọ́mbà gbà yẹn wọ́n ní káwọn bá ti bá yín sọ̀rọ̀ àwọn òṣùwọ̀n bá tán ti dé ẹ̀yìn o àwọn òṣèlè yín bá sọ̀rọ̀ báwọn béèrè pé advanced Bible school yẹn kẹ́ ẹ fáwọn èmi náà ṣe gbọdọ̀ yọra mi lẹ́nu lọ pé nígbà tó ti tẹ́ ẹ ṣe pé ọ̀rọ̀ ṣe nǹkan mìíràn tó fẹ́ sọ náà ni pé ẹ sọ nínú àwọn fọ́nrán yẹn pé tẹ́ ẹ bá lọ sáwọn gbọ̀ngàn ìgbàgbọ́ táwa kìsẹ́nì náà lọ débi pé wọ́n ti tàn wá jẹ́ jìnnà ní ẹ máa ń fi àwọn omi wẹ̀ àmúwà ṣe oúnjẹ kò sí tó dọ́dá kù o. ẹ tún ní ìgbọ́dálì. Kò sí gbogbo ayé mo sọ fún báyìí kò sí tó jọ o. A máa ń wọ ìwẹ̀ kan ìwẹ̀ àṣírí ni ìyàwó wa gan tán. Ìwẹ̀ yìí tá a bá wẹ̀ ẹ́ á gbé bà sí àkàlẹ̀ á tilẹ̀kùn mẹ́rin omi àìkọsẹ́ ẹ̀wẹ̀ á sara ni omi yẹn ó ní táwí sí àwọn àdúgbò sínú bàṣíà yẹn bá a bá ṣe ń wẹ̀ omi yẹn ó máa gbé sínú bàṣíà ó ní táwọn bá a bá wẹ̀ náà ó ní táwọn wí ó ní táwọn wí ó ní táwọn wí ó ní táwọn Ọlọ́run kò dúpẹ́ lọ́wọ́ rẹ kò gbà síláàmù ó ní táwọn wí adára lọ́rùn ó ní táwọn wí ó ní táwọn wí bàtà bá ṣe tán á wà á rọ sínú kẹ́ẹ̀ á dé tá a bá bẹ́ẹ̀
retreat tàbá àwọn ẹsẹ̀ convention ètò àwọn pé ẹ wá sí retreat wa ọjọ́ mẹ́ta là á lò oúnjẹ ọ̀fẹ́ ìwọ náà bá gbóúnjẹ ọ̀fẹ́ ó di ìyá lọ́ba lọ́bẹ̀ àtẹnujẹ ọlọ́mọ fìdí ó pa ọ́. Iṣẹ́ rí omi àṣírí táwa wẹ̀ yẹn ni wọ́n fi dáná ẹ̀bà ni wọ́n fi dáná àmàlà ni wọ́n fi ṣe bẹ̀rẹ̀. Kò sí tó jọ o, kò sí tó jọ o, kò sí tó jọ o. Omi ìwẹ̀ kankan àfi ṣe ń jẹ o. Kò sí tó jọ. Gbogbo ẹ̀yà kan àtàwọn òtàmọ̀ láti kó èèyàn jọ. Náà nǹkan mìíràn tí mo tún fẹ́ sọ ni pé wọ́n fẹ́ sọ nípa ìkéwì ìbéèrè náà. Níwọ̀n bá pẹ̀lú tí mo play yìí níbi interview yìí, ẹ wo gbogbo tí ẹni yìí wí tí bàbá yìí wí nígbà tó lóun fi ń jẹ́ mùsùlùmí. Àwọn ènìyàn wá ń bi léèrè pé gbogbo tẹ́ ẹ sọ ó nírọ́ ló ń pa o, kéèyàn pa orúkọ tó báyìí. Ẹ̀yin tẹ́yìn wá jẹ́ Christian àtẹni tó interview rẹ̀ tó náà fi rò pé ẹ̀jẹ̀ àwọn ti gbé ìwà àwọn ti gbẹ́jà ńlá. Níjọ́ tí bàbá yìí pa orúkọ tó báyìí ta lọ́kọ̀ ń pa irọ́ níjọ́ yẹn láti lè máa jọ jẹ́ bànújẹ́ fẹ́yìn tó gbá lójú nínú Christianity ń gbà yẹn bóun ti di mùsùlùmí o. Èyí tí ń ṣe lónìí náà ṣé ẹ̀yin ò ní fura wípé nítorí àwọn tó parọ́ mọ́ wípé wọ́n forúkọ ń gba owó láti Saudi tí ó sì rí bẹ́ẹ̀ ló fi tó torí ẹ̀ di Christian padà kóun tún máa sọ nǹkan míì. Musabsabina bayna zalika la ilaha illa wa la ilaha illa. Ẹni tí ń lọ tí ń bọ̀ tẹ́yìn Christian ò lè pè lára yín, mùsùlùmí ò lè pè lára wa. Bàbá yìí wá ní rísì tó ń fi di Christian padà ń sin ni pé òun lálàá òun rí bàbá òun lójú oorun. Bàbá òun wá sọ fún un pé kóun padà síbi tó ń ti ń bọ̀. Òun tún wá lálàá yẹn lẹ́ẹ̀kejì pé kóun padà síbi tó ń gbé òun sí. Tó bá jẹ́ pé lèyìn bá jẹ́ mùsùlùmí tó nítumọ̀, tó jẹ́ pé Ọlọ́run tó dá lọ́fẹ́ sìn òun lọ́wọ́ láwàárí tó fi di mùsùlùmí tẹ́lẹ̀, sí àlá burúkú yìí ìtàjẹ èṣù yìí gbọdọ̀ kódà mọ́ bá kó fi tó padà sínú Christian padà. Níjẹ́ mùsùlùmí tó ti clear sí ọ, tá bá wá ń ṣàlàyé táwọn àfáà mùsùlùmí bá ń bọ̀rọ̀ lọ́jọ́ míì, tó bá bọ̀rọ̀ débi àdísì Ànábì sallallahu alaihi wasallam pé àdísì kan wà ní Bukhari, ó wà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kutubul hadisi o, àwọn tírà àdísì. Ànábì sallallahu alaihi wasallam sọ pé man baddala dinahu faqtuluhu. Gbogbo ẹni tó bá mọ̀ọ́mọ̀ fẹ̀sìn lẹ̀, ẹni tó bá fẹ̀sìn ẹlẹ̀ ó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa. Kéèsè mi rẹ̀ lápá yẹn o, ìdájọ́ ìsìlọ́kọ̀ ká nílùú tí wọ́n ti ń lò fún ẹ̀sìn, ìmáàmù wa hákìmù ni ó dájọ́ ẹ̀. Ìdájọ́ tá ti ní hákìmù pé olórí gbogbo mùsùlùmí o. Àmọ́ Nàìjíríà ní ìjọba o, tó bá wùyàn èyàn lè jẹ́ mùsùlùmí lónìí kó di Christian lọ́la, èyàn lè jẹ́ Christian lónìí kó lóun dábọ̀ òrìṣà lọ́túnla, èyàn lè jẹ́ ẹlẹ́hà lọ́túnla, ọjọ́ mẹ́rin kó tí lóun lọ bọ̀ sún. Ẹnìkan kan ò ní àákà pariwo ìwọ tó gbẹ́sìn ìwọ tó ka Kùránì ìwọ tó gírúkà náà wà lè yúwé rí ibú kò jù bá ń lọ nìkan. Bọ́ ọba fi lẹ̀ lókò pínrín tọ́ bá tí ọ tọ́ bá fi lè sọ̀rọ̀ òdì kan. Amátẹ̀yìn tẹ́ jẹ́ Christian àtàwọn tẹ́ jẹ́ Muslim níjọ́ lójọ́ já sí pé ẹ̀kálùkọ́ ẹ̀sìn tó ní kí wọ́n pààyàn ẹ̀sìn tó ní kí wọ́n pààyàn nílẹ̀ Yorùbá gan kàtẹ̀ mọ́ ti sọ̀rọ̀ ẹ̀sìn, Yorùbá gan ní àwọn ẹ̀ṣẹ̀ ìjìyà tó ẹ̀kọ́ ìtọ́sí yìí ikú lọ tọ́ sí, ikú lọ yẹ ọ́. Àìmọye àwọn kankan táwọn Yorùbá ń ṣe tẹ́lẹ̀ tí kì bá yẹ pé ọ̀làjú àwọn òyìnbó tí wọ́n ká wọn lọ́wọ́ Èkó tẹ́lẹ̀ àwọn baba ńlá baba wọ́n ṣe kíní kan kọ́ òyìnbó lọ́ba yà wọ́n jẹ́ láwọn baba ńlá baba yín tá máa ń fi èèyàn rúbọ. Àìmọye ọba làwọn òyìnbó làwọn gẹ́dájọ́ kú fún látara pé wọ́n fọ́ mọ́ ṣe tutù. Wọn ọ̀rọ̀ mọ ká wọn ọ̀rọ̀ mọ́ máa ń lù nìyẹ ọlọ́mọ àtàwọn òbí ọmọ bá ké gbàjarè làwọn ọlọ́pàá làwọn òyìnbó bá làwọn ìjọba àgbà náà bá dá àwọn ọlọ́pàá síta pé ẹ ṣe wádìí báwo lọmọ ṣe rìn náà wá di pé ọba lọ́wọ́ sí báyìí lọmọ yìí ṣe rìn. Ọba kí lọ fọmọ sí olóhùn fi ṣètùtù kí ló lè bá tó kí ló lè níbo tí ọba jẹ́ pé àwọn òfin ìjọba tó dé ẹ wo bí wọ́n ti ń pa odidi èèyàn wọ́n ń sọ̀bànújẹ́ sínú ìdílé kan kí ìlú kéréje kí wọ́n lè bá nífọ̀kànbalẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn àgbáyé pé ẹni tó bá ti lè mọ̀ọ́mọ̀ ìpìlẹ̀ ni wípé la ikraha fi din, kò sí ìmúni ti pàmbí ẹ̀sìn. Ẹni tó bá jẹ́ lẹ́bọ, ẹni tó bá jábọ̀ òrìṣà, ẹni tó bá jẹ́ Christian máa sí wáàsí fún ni, kò sí jàmbé máa sí wáàsí bìlẹ̀ kí máa wọlé máa isa tẹ̀lé asana wáàsí
ọ̀rọ̀ tó dá ìgbọ́rọ̀ kalẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá rí sísìn yín tó bá di mùsùlùmí àmọ́rí àbá tí ó bá sì di mùsùlùmí kó máa bá tiẹ̀ lọ àmẹ́ni tó bá ti gba Ọlọ́run ọba gbọ́ tẹ́lẹ̀ ó lòun mọ Ọlọ́run lọ́kàn ọgbọ́lọ́ kíní kan lọ ní ẹ̀rí kan lọ rí kíní kan lọ gbára lé lọ́ọ́ fi ń kírun lọ́ fi gbà pé Ọlọ́run kan ṣoṣo ló wà lọ́ fi gbà pé gbogbo nǹkan Ànábì sallallahu alaihi wasallam mú wáyé òdodo ni onígbàgbọ́ pẹ̀lú Al-Qur'ani tó ya wèrè ọkàn yìí bìrì ọ ní ìṣe mọ́ ọba nǹkan jẹ́ báwọn ọ sàbúrú fáwọn mùsùlùmí ọ ti tún ṣe fáwọn míì tí wọ́n yìí tẹ́ ṣe mùsùlùmí ẹni tó bá fi lè dìnáyìn tó bá yẹn ìyẹn ló bí man baddala dinahu faqtuluhu ìyẹn ti mọ òdodo ẹni tí nǹkan kílíà sí tó padà wá dìnáyìn pé bẹ́ẹ̀ yìí gan bá kiri ẹ̀ gbọ́ pé Christian ló irọ́ ní pa àwọn tí wọ́n lè gbà wọlé gbà wọn làwọn abọ̀rìṣà nípìnlẹ̀ káfíìrì lẹ́yìn náà o àmọ́ àwọn abọ̀rìṣà àwọn ọlọ́sùn àwọn ọlọ́ya àwọn ọlọ́bàtálá ẹ̀pẹ́ irọ́ làwọn irọ́ àwọn àti Christian bá jọ fa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn lè máa kó ti lúùkù kan ebéèrú kan lódì tí ò tẹ ẹ̀yìn ò tẹ̀ bá rí kíní kan mú wa àmọ́ àwọn onífá àwọn kan yìí ṣàgbàgbé àwọn babalá bàbá àwọn níjọ́ tí kíní kan tẹ̀wọ̀n àrùn irọ́ tó ní agbá irú ẹni yìí kì í solódodo èèyàn oníjìbìtì ẹ̀dá ni oníjìbìtì ẹ̀sìn ẹnìkan ni tó jẹ́ wípé mùsùlùmí ò gbọ́dọ̀ máa banújẹ́ lórí ẹ̀ pé ẹ wá lé pònú Islam ṣé léyìí mùsùlùmí lè léyìí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ sì làwọn kírísítẹ́nì náà gbọ́dọ̀ máa dunnú pé ẹja ìwò àwọn gbẹ́jà ńlá kì í sara yín ọ̀daràn ni ọ̀daràn lọ́dọ̀ yín ó sá sínú Islam ó tún dáràn nínú Islam ó tún padà sọ́dọ̀ yín mùsùlùmí tó rí rẹ̀ ọba pé ní ọ̀rọ̀ rẹ̀ ọmọ bá nínú jẹ́ yóò kà mọ́ bá yẹn nínú jẹ́ pé èyí wà dàgbà tó báyìí kó sì fẹ́ sọ̀rọ̀ ẹ̀dùn lórí ibú tó báyìí 74 years ọlọ́mọ àtìmí àti yín àti bọ̀tán aburú ò ní jẹ́ tàwa àti yín níjọ́ tó lòun di mùsùlùmí yẹn ká máa di ẹrù yìí lẹ́nìkan lórí ìwà kéèyàn bá jẹ́ mùsùlùmí tó lálàáfíà pé àwọn kan ni wọ́n fi wà ẹnìkan lè hùwà burúkú fún ọ ọjà olólè ní o ó ṣe jàmbá kan fún ọ ní o ó lù ọ jìbìtì ní o pé nítorí pé ẹnìkan wá ṣe jàmbá fún ọ ó lù ọ jìbìtì ní ìṣẹ̀sìn mọ́ ìyẹn tó ń sọ kì í ṣe ẹni rí tẹ́lẹ̀ kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ni aburú wo lẹ́nìkan fẹ́ ṣe fún ọ ní ìjọmọnìyàn ìyẹn lọ́wọ́ àfi torí ẹ̀ pé ní ìṣẹ̀sìn mọ́ torí pé kì í ṣẹ̀sìn Ọlọ́run ló fẹ́ sìn tẹ́lẹ̀ jìbìtì dàbára ló bá wa ẹ̀sìn gbogbo ẹ̀rí tó ó náà sọ pé òun gbádùn ayé òní tó ń fa òun gbádùn sẹ́wọ̀n pé tìbí obìnrin ṣẹ̀pẹ́ àwọn tí wọ́n ń sọ pé ń bóbi olóbìn sùn gbogbo àwọn obìnrin ṣẹ̀pẹ́ àwọn ọ̀parọ́ mọ́ òun gangan testify lórí pé àwọn obìnrin báwọn kan bá ń fọjú erí wu ẹni yìí pé àgbàlagbà ní nínú àwọn tí wọ́n wáyé wá sóòsì kúrò láyé lélẹ́ yìí wà kọ́dà bàbá lóun padà sí di mùsùlùmí lọ́la ó lè lóun fẹ́ sẹ́sìn torí tọ́lọ́run ní eléyìí ọ̀gbọ́dọ̀ wàmọ́ láti kan tó nítumọ̀ èèyàn gbọ́dọ̀ bá ní eléyìí oníjàmbá ẹ̀dá ni pé ó sì tó di mùsùlùmí o kìíní kan o ẹ̀yin mùsùlùmí ẹ̀yin tẹ́ ń sọ pé àwọn alùsùnà ni wọ́n lé lọ ẹni bẹ̀rù Ọlọ́run ẹ fura ṣé gbogbo interview bàbá yìí níjọ́ tó lòun di mùsùlùmí náà ìjọ́lọ́run ló fẹ́ sìn ẹ̀yin kírísítẹ̀nì ẹ̀yin náà fura pẹ̀lú ẹ̀ bó ti lòun dára yìí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó lòun pa lórí stéèjì lórúkọ ẹ̀sìn mùsùlùmí gbà náà ti ń parọ́ mẹ́yìn kírísítẹ̀nì tẹ́nìkan kan ò sì gbé rán ẹni ẹ̀ wá ń pèlè fídíò ẹ̀yìn ṣe wá ní irọ́ ló ń pa ó lẹ́ni tó ti lé ní 47 years kó tó di mùsùlùmí gbà yìí kó tó lòun di mùsùlùmí sẹ́ni eré nu tẹ́yìn inú yín bá wá àmọ́ sẹ́mà èrò ẹ̀yìn fálú èrò ìyẹn ló máa ẹ̀yìn ò ní ìdí pé bóyá èèyàn lẹ́sìn kò lẹ́sìn ẹ̀yìn ká àti torí ká jágbà lọ́wọ́ wọn o àti tó gbà kan o kẹ́yìn máa celebrate ẹ̀ pé mùsùlùmí èsì bẹ́ẹ̀ àsọyépọ̀ tó kúnná tó múnádóko ni mùsùlùmí máa fi pèpè ẹ̀sìn òun fún rẹ̀ ló lòun fẹ́ ṣe ìsìláàmù nígbà náà àtìmí àti Ọlọ́run ní sọ wá dìdàkudà ẹ fura bó sì wò yín ẹ máa wò péjọ lásán mòrò subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk torí fúnra yín ẹ̀yin lè máa ronú sí pé àwọn tí lóun gbà túbá ẹ̀yin sáwà ẹ̀yin lọ́lọ́run ní olóhun ò sọ bẹ́ẹ̀ mọ́ ní gbogbo tó ń wí Olúwa sì ní òun máa bí gíníkà ìrọ́mọ̀ ni èmi kàn pé yín sákèsí ní àánú Ọlọ́run ní fi wálẹ̀ subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu